sọ̀rọ̀ àwa tó kù ń kọ́ táwa ò ní access ọlọ́pàá tó ẹ́ pọ́wọ́ wa ni ó sì fi ń gbà àwọn ọlọ́pàá fáwọn. ìgbà tí ààrẹ wá wò pé kí ni bandit yìí ìpàdé tí wọ́n ṣe láṣemọ́jú wọ́n rí i pé wọ́n ti pa púpọ̀ nínú sójà wa wọ́n rí i pé wọ́n ti pa púpọ̀ nínú ọlọ́pàá wọ́n dẹ̀ ní special iṣẹ́ tí wọ́n fẹ́ fún ọlọ́pàá ṣe mọ̀ pé ọlọ́pàá gan iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ professional àwọn náà ń bẹ. ààrẹ wá ń wò pé ó yẹ ká fún ọlọ́pàá dà sáàárín àwọn èèyàn kí wọ́n mọ̀ sí ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n mọ̀ dá àwọn èèyàn gan mọ̀ kọ́lọ́pàá ọ̀pọ̀ tó báyìí ọ̀gá ọlọ́pàá ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́pàá tá a ní òtó kí nọ́mbà ọlọ́pàá tẹ́ ẹ ní nọ́mbà yìí ni àdúrú nọ́mbà yìí bóun ni òsì àtó ètí ń sọ àwọn aráàlú òtó ètí ń sọ àwọn èèyàn ńláńlá ó pọ̀ jù ètí ń sọ àwọn aráàlú lọ ààrẹ ní ọyọ ẹ̀dá gbogbo ètí sọ àwọn èèyàn ńláńlá náà ẹ kọ́kọ́ dá padà náà kí aráàlú tí ọ̀rọ̀ ọlọ́pàá àtàwa náà káàtì ẹ̀ kọ́kọ́ jọ wà ní ìkẹ̀kẹ́ náà ná kí ló wá tẹ̀yìn ẹ̀ yọ. The withdrawal that the order that has been given, I think, if we are not careful, there will be more now because I watched a film of a video of one of the kidnappers or bandits posting that they are going to get the head of the Mr. President, they are going after politicians, and they are going after, and these people are unrepentant. Mr. Speaker, respect colleagues, I want to say that without missing words. So I want to appeal that order, there's need to review that order. That the order that's been given, I think, if we are not careful, there will be more now because I watched a film of a video of one of the kidnappers or bandits posting that they are going to get the head of the Mr. President, they are going after politicians, and they are going after, and these people are unrepentant. Mr. Speaker, respect colleagues, I want to say that without missing words. So I want to appeal that order, there's need to review that order. Kí ni pàálẹ̀ nínú studio yìí. Kó tún kó pa yẹn. Honourable Speaker, èmi yẹn ṣe yẹ̀yẹ́ ẹ̀ nílẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí mo wo fídíò clip yẹn sáọ̀dẹ̀ mo ní àṣé gbogbo èèyàn ni wọ́n bẹ̀rù àti kú. Àṣé the rich also cry. Gbogbo wa ti kú nìyẹn. Bí tí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gbọ̀n sọ̀rọ̀ pé àṣé bí ìlú ṣe wà tí mẹ̀kúnnù ń kú àṣé tí wọn ò sì bìkítà àṣé torí pé kò tí ì súnmọ́dọ̀ wọn ni. This same House of Rep lèyàn kan ti sọ́ngbà kan pé àwa mídíà là ń fún ẹ̀lẹ̀ àwọn agbésùnmọ̀mí pé wọn ò tó bá a ṣe ń sọ pé wọ́n dà Fẹ́mi Gbàjàbíàmílà tó wà ní síkà ọ̀rọ̀ yẹn sẹ́yìn. wọ́n là wà là ń pariwo pé wọn ò pààyàn tó bá ṣe ń pààyàn. báwa là ń mú bọ̀ báwa là ń fẹ́ lójú. Now the point is now this ó ti fi túmọ̀ wípé ẹ̀mí ga jura wọn lọ bí lè ṣe ń sọ̀rọ̀ pé ẹ̀mí jura wọn lọ ẹ̀mí nígbàgbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí ó bìbí pé ẹ̀mí tàwọn táwọn wà ní house ní chamber ó ṣeyebíye ó níye lórí ju tàwọn mẹ̀kúnnù tó wà láàrin ìlú lọ. Now in the spirit of humanity tèmi wà ní abẹ èmi ò gbàgbọ́ pé ẹ̀mí kan ju ẹ̀mí kan lọ but láwùjọ tá a wà yìí ó ti wọ̀n gbangba wípé ẹ̀mí àwọn kan ṣe pàtàkì ju wọn ju ẹ̀mí àwọn tó fún wọn níbò lọ. Ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé agbésùnmọ̀mí kan ń lérí máa rẹ̀ ó kàn fi sọ bẹ́ẹ̀ náà ni àti sáwọn náà pẹ̀lú níbẹ̀ yẹn náà wípé àwọn làwọn ọmọ náà wọ́n gan báyìí. Ó ti wá fi hàn wípé ìlú tá a wà yìí mẹ̀kúnnù ò nírètí ibikíbi tọ́rọ̀ mẹ̀kúnnù bá já sí ọwọ́ Ọlọ́run ló wà. Àbòlú àti dúkìá ìlú dàbọ̀ ẹ̀mí aráàlú àwọn agbófinró Nàìjíríà ó ti fi hàn pé ẹ̀mí àwọn èèyàn kan ni wọ́n ń dáàbò bò àti dúkìá wọn. Now pẹ̀lú ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí àwọn tá a yàn kí wọ́n lọ sojú wa
tí wọ́n kùnà láti mójútó ètò ààbò tó fi di pé nǹkan mẹ́ẹ̀ tí ọ̀rọ̀ wá yí pé kí wọ́n gba àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé wọn tẹ́mi ò tí ì lè fìdí àmúlẹ̀ wípé ó ti rí bẹ́ẹ̀ ní tí ń sàn-án ariwo wa sọ pé ikú ló dé sáwọn yìí o tó máa fi lè gbọ́ ọlọ́pàá kó lẹ́yìn àwọn. so igbe yẹn kì í ṣe igbe ẹ tètè gbọ́ ọlọ́pàá sí kì í ṣe igbe ẹ gba ẹ approve state police kì í ṣe igbe ẹ tètè bá wa gbógun ti àwọn agbésùnmọ̀mí kán má pa àwọn ọmọ Nàìjíríà mọ́ ṣùgbọ́n igbe ọ̀dà pé kí wọ́n kọ́ ọlọ́pàá kó lẹ́yìn wa ẹ tètè dá padà. láàárọ̀ yìí ó ṣeé ṣe kí n ṣe àwọn aráalé àtàwátàwà ní studio yìí kájọ wò lọ́nà mi láàárọ̀ yìí. mo wo fídíò níbi tí the former president of America Bill Clinton ń ti rìn lọ nígbà yẹn ni Wahala wọn àti Monica Lewinsky. mo rántí pé níjọ́ yẹn ìyàwó ẹ̀ Hillary Clinton àbí Clinton ó wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí Bill wà lẹ́gbẹ̀ẹ́ kan Chelsea ọmọ wọn the only daughter wọn ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mú ajá sáàrin. that's the second àbí. ìgbà tán lọ kíní ó jábọ́ apple ó já sórí CNN mo ti wọ́n jọ ó já sórí Clinton kò sí ọlọ́pàá kò dẹ̀ sí anybody tó ń sọ wọn they were just walking. wọ́n sọ ọmọ tí wà yẹn. wọ́n sọ ọmọ tí wà yẹn but àwọn ní kámẹ́rà wọn bí kámẹ́rà inú mo wá like it to sọ because àwọn nìkan mo rí wọ́n sọ wọn good so bó ṣe ń lọ bẹ́ẹ̀ good bó ṣe lọ another video tí mo tún rí mo rí prime minister ní UK lórí báìkì wọ́n rí wọn lórí báìkì wọ́n gun báìkì lọ so ìyẹn ó lọ bẹ́ẹ̀ yẹn bó ṣe mọ̀ pé ìdálù ní ìṣèlú bí situation bí ẹ̀kan bá ṣe rí ló jẹ́ kárí ẹnu mi wá dùn pé mo tún wá gbọ́ pé wọ́n ń sọ wọn now ẹ jẹ́ ká ṣe báyìí my first question sáwọn olóṣèlú ṣé wọ́n wá important ṣé lótìtọ́ ni wọ́n wá important do we really those people tá a pè ní àwọn èèyàn wa tó a dìbò fún tá a yàn sóyè tí wọ́n sojú wa tó bá wá important kò sí nǹkan tó ní ká mọ̀ sí kí ọ̀wọ́n ọ̀rọ̀ tí màá yí sọ ó sọ wípé ó lament ni pé wọ́n kó àwọn èèyàn wọ́n kó ọlọ́pàá kúrò lẹ́yìn wọn òun wò ó pé ó yẹ kí ọlọ́pàá lè wà ń bẹ̀ ẹ̀dẹ̀ wo ẹni tó sọ̀rọ̀ ó jọ ara north ó dẹ̀ mọ̀ pé níbẹ̀ yẹn àwọn wà vulnerable sí wa wọ́n lè kó wọn jẹ at any time therefore ló jẹ́ kó sọ̀rọ̀ jáde but tó bá rí bẹ́ẹ̀ èmi náà agree wípé tán bá dọ́lọ́pàá padà wọ́n sì lè fún ẹ ní other security apparatuses mi tó lè mọ̀ sọ bíi civil defence wà ń bẹ̀ àwọn other vigilantes wà ń bẹ̀ tí wọ́n lè fún ẹ lórí ọ̀fẹ́ pé kó mọ̀ sọ torí position wọn láàrin ìlú yìí tí mo fi wá ní mo like ọ̀rọ̀ tí pásítọ̀ sọ pé míì tí ẹ mọ̀ pé wọ́n ń sọ Clinton bẹ́ẹ̀ mi ṣe rí inú mi wá dùn pé wọ́n ń sọ therefore tá a bá ṣe bẹ́ẹ̀ fáwọn olóṣèlú náà pé kí wọ́n ní ẹni tí yóò mọ̀ sọ wọn lẹ́gbẹ̀gbẹ́ torí ìwà wọn àti tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè dé constituency ẹrántí kan ní sàṣà tó ń lọlé tó kó sójà dání ó dìnnú pé ó fẹ́ lọ sí constituency wọn torí àwọn gan mọ̀ pé táwọn ṣe síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe dáadáa therefore wọ́n kà lè withdraw gbogbo wọn tán wọ́n sì lè fún ọ níbi civil defence ẹnì kọ̀ọ̀kan pé kó máa sọ wọn ṣé mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n ń bì ewu wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan ló dẹ̀ ń rìn tó yẹ pé ó lè mí sọ pé bóyá àwa àyókù tá a dìbò fún wọn ayé wa náà nítumọ̀ gan therefore ọlọ́pàá lè wà lọ́dọ̀ àbọ̀ wọ́n sì lè fún wọn níbi security tó ṣe kó lè máa sọ in terms of the civil defence. he said the man is not talking he is weeping. ó ń wípù ni o ó ń wípù ni o ó sùn gan ó lament seriously. ẹ mọ tó ṣẹlẹ̀ nígbà tí àwọn rep jáde the other time tí wọ́n ní kí ni ìjókòó àwọn bí nígbà tí insecurity pọ̀ níta. bẹ́ẹ̀ni last week ni. omi pẹ̀ last week omi pẹ̀ kò ní ìtumọ̀. I came out to say defence mechanism ni. because they just want people they were covering the truth and making people to believe they are for us and they are not for us. You understand? So in terms of ṣe they were covering the truth making people believe they are uncovering the truth. So defence mechanism ni they want us to show empathy nítorí pé wọ́n ti fail already. gbàtàn rí pé ó fẹ́ máa ka àwọn tó ti di àbùkù náà wá kọ́ mọ̀ pé ìjókòó àwọn bí ó pé kò ní tó ní túmọ̀ tẹ́lẹ̀. That's the one. Now number 2 ó ní pé man senator tó pariwo síta yìí ṣẹ́rí kò ń ṣe iṣẹ́ rí ó yẹ ká ṣàánú máa yìí because ó ń làágùn nínú àti ẹ̀ ń làágùn. ìyẹn ni ò jẹ́ àmọ́. ẹni yóò lè padà lọ lé mọ́ gbogbo tó ti sọ̀rọ̀. ṣé o ní pé I want to appeal we will stop that order. Let me tell you something sometimes
in one country, I think it's Colombia or not, sometimes in the early 80s or so, ni àwọn kan kọ̀wé pé wọ́n kò list àwọn tí wọ́n máa pa wọ́n list wọn wọ́n làwọn ò ní jump list yẹn tá a bá change I think one government policy so bó ti ń to list yẹn náà ti pààyàn bíi mẹ́ta ẹnìkan wà ní plane tí wọ́n gáàdì ẹ̀kan ṣe bọ̀ yìí kan gbọ́ ọmọ dání ibẹ̀ nìbọn ti bá ta eliminated they have to change that order nígbà tó ti ẹni tó kàn lẹ́yìn ìtàn pa tó mọ̀ ìpín ti pààyàn méjì wájú òun tó kàn òun gbogbo wọn fi gbé ta ní pé a gbọ́dọ̀ change this so-called policy and at the end of the day that policy was effected kò tójú bọ̀rọ̀ la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ̀ so rúmọ́n tó sọ̀rọ̀ yìí ṣẹ́rí I want to say yes and no àwọn kan wà tó jẹ́ pé they have to be guided ṣẹ́rí tó wá di pé àwọn leaders mo sọ o I'm talking about majorly the executives ṣé àgbọ̀ tí mo sọ fún yín and the governors ṣé àgbọ̀ tó jẹ́ leaders if they are not well protected anarchy là ń lé yẹn because and when there is an anarchy kò sí nǹkan tó lè tó ń lu mọ́ àṣì ní IT ṣe understand so they have to be reason tá a dẹ̀ fi wọ́n protect ẹni káwọn náà lè protect wa but reason tá a fi káànú wọn mọ́ nìsín ni pé wọ́n protect wa so àwa náà rí essence to protect them are you getting it and tó wọ́n dẹ̀ di pa àwọn òpè ká mọ́ protect wọn we are moving towards anarchy nígbà àwọn abẹ́rẹ́ sí jí gọ́vnà gbé ẹ ò gbà kan tó ń jíun gígé gbé south east movement pé wàhálà yẹn wà wọ́n jíun kí wọ́n gbé lọ di òòsà wọ́n ní kó lọ́mọ́ búra odidi gọ́vnà you know what happened there stigma yẹn ṣì wà láàrùn gígé the same as stigma yẹn wà lórí Anambra state wípé wọ́n jí gọ́vnà wọn gbé lọ sí ìgboro wípé kó lọ́mọ́ búra kó máa ṣe so many things so I think number one ọ̀nà wípé. But this man said they are unrepentant. ẹ máa gbọ́. He was there nígbà tí wọ́n ń sọ Boko Haram tí wọ́n ń daṣọ sí wọn lọ́rùn tán fún wọn lówó kí ló tẹ̀ dìde ń gbà yẹn pé look. ó ti yẹ nǹkan ti yíwọ́ báyìí. these people are unrepentant. nǹkan ti yíwọ́ báyìí. ẹ máa gbọ́ situation ti different. ó ti yíwọ́. ẹ máa gbọ́ àwọn náà sọ pé unrepentant. ẹ máa fi wọ́n lẹ̀. àwọn náà ní sinimá mọ̀ pé they are not repentant. ẹ mọ cry tó kéyìn ni save our soul. ní nǹkan tó ké síta yìí. sóòrò àwa tó kù ń kọ́ táwa ò ní access ọlọ́pàá fẹ́ pọ́wọ́ wa ni ó sì fi ń gbà àwọn ọlọ́pàá fáwọn. n tá n sọ náà nù save our soul ní tó ké jáde ẹ jẹ́ ká withdraw ẹ jẹ́ fún ọ lóṣù kan ká withdraw fún oṣù kan. no wọ́n ti withdraw already. wọ́n ti withdraw tán. kíkálukú dẹ̀ wá kíkálukú ẹ̀sà tọ́ba ti withdraw fóṣù kan honourable comrade tọ́ba ti withdraw fóṣù kan kíkálukú padà constituency ẹ̀. wọ́n pa wọ́n. ó sì yẹn lomi. no ẹ má jà sí bẹ́ẹ̀. ẹ̀mí àwọn tó ń kú wọ́n ní ó security apparatus ni. so ta ni ma wá sọ wọn. ta ni sọ wọn. farabalẹ̀ fẹ́mi àwọn kan wà sórí àwọn tó jẹ́ political leaders èmi ò rí essence fún wọn láti sọ wọn o mi ò rí essence láti mọ gbọ́lọ́pàá kiri o tí wọ́n bá ṣe rere. àbọ̀ wọn Clinton kẹ sọ́ọ̀sì kankan sọ Clinton. èsì ẹrù sísọ tẹ sọ Clinton o. put up laws ṣùgbọ́n láti má jẹ́ kébi pa àwọn èèyàn ṣùgbọ́n táwọn èèyàn ṣe rí oúnjẹ jẹ tí inú wọn dùn ṣùgbọ́n mi tó bá dín wọ́n mọ̀ celebrate ẹni. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n ní káwọn akọ́lọ́pàá fáwọn yìí àwọn mọ àwọn tí ń pa wá. wọ́n mọ̀ náà. ṣé ẹni tẹ bá wo lọ bá ànírànú ṣe wọn o. àbọ̀ wá sí sọ́wọ́ ti sábà ń sọ àwọn mọ àwọn tó ń pa wá náà. you are elite force mentalities. elite force mentality is not acceptable. You cannot say elite first. Abọ́dọ̀ lo elite first. No. Abọ́dọ̀ You cannot elite first mentality. Let me look at aristocracy. Aristocrats, they want to be protected at all times. And they want to expose the other people. And then most aristocrats are capitalists. Bẹ́ẹ̀ni. Because they enjoy exploiting the people. Affluence àwọn èèyàn náà ń jẹ. So gẹ́gẹ́ tí mo sọ sí. ẹ dábò sẹ́wọ̀n ní kẹ́kọ̀ọ́ pa ẹ̀yìn àwọn adájọ́ tiwọn. ṣé àwọn adájọ́. ṣé VIP kò ní wọ́n ní. kí ni reason tán ṣe nídìí ẹ tí senator ò ṣe nídìí ẹ. rárá o. àwọn náà ní executive nídìí ẹ̀yin náà ládájọ́ nídìí ẹ arms of government kan àmù kan láwọn filẹ̀ the legislators wọ́n ní wọ́n nídìí ẹ executive judiciary so ọ̀dọ̀ àwọn legislators wà ní wọ́n. executive no nídìí ẹ minister executive.
ó ti sọ́ọ̀sì wọn lọ́sọ̀ lẹ́ẹ̀jẹ̀kí gọ́ọ̀mù president under executive làwọn ministers iná ni ó wà so ká yọ kó lọ́dọ̀ gọ́ọ̀mù àti president wọ́n fún àti àwọn adájọ́ ok ìṣẹ́rú adájọ́ tó dájọ́ Kánú ó sì lè mọ dárìn lọ́lé. ó sì lè dárìn lọ́lé. tó lè dárìn lọ́lé. ẹ máa gbọ́ wáyé tó ṣe pé àbíṣe tó ń ṣe ọ̀daràn. kí ló jẹ́ pé ẹ máa gbọ́ selective defence lẹ́ ń wá kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ sáwọn yòókù wà important ni. no Ọba Agun is looking for political appointment so he can be their security guard if he wants. no Ọba Agun with this. Money, where did you become their solicitor? That's what we call scale of preference. Good scale of preference. Scale of preference has to do with needs. Bẹ́ẹ̀ni Simple economic. Bẹ́ẹ̀ni yes. Now when you look at needs, you now use what is called opportunity cost. After the scale of preference. Thank you, Pastor. You now have opportunity cost. The alternative for gun. Alternative for gun. Now during the time you are doing your scale of preference, you look at who needed it most. Farabalẹ̀. Mo ń farabalẹ̀ mo ń gbọ́ Now yín. you now look at okay, which one should go for another. Okay. Are you getting what I'm saying now? So, but you look at who is more exposed, and you look at who are the architect of our suffering. Thank you. Oh, well, these people are supposed to make laws. Àwọn tó jẹ́ of assembly gan mélòó ló lọ constituency wọn tó ti bá wọn sọ̀rọ̀ rí mélòó ló ti dá sí ọ̀rọ̀. Mélòó nu wọn ló challenge executive pé name these people. Àwọn tó ń sponsor wọn. So wọ́n ṣe challenge ẹ̀sẹ̀ kí kó tó kún wọ́n ṣiṣẹ́ wọn. Nígbà yẹn wọ́n bá fún yẹn that's why they are there. That is why they are there. Ẹ dúró. Mi gbọ́ tẹ̀sán ọgbọ́n ṣe kúrò nù. House of government ló wà. Ẹ máa gbọ́. Tẹ́ bá sọ pé president wọ́n ní láti protect ẹ̀ wẹ́ 1/10. Tẹ́ bá ní ká protect governor wẹ́ 1/10. Ṣùgbọ́n nínú arms of government mẹ́tẹ̀ẹ̀ta kò sí èyí tí ò yẹ kán protect. Ẹ máa mọ̀ gbọ́ tẹ́ bá sọ pé okay o ẹ̀yin legislators wa o ẹ má lo ọlọ́pàá o ẹ má lo civil defence o bóyá wọ́n lè fún ọ ní vigilante o tó ṣe kó wà register pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì o dẹ́kí gómìnà náà lọ́wọ́ vigilante kò sí no scale of preference. Scale of preference gangan ni we just have to do it why tó ṣe gbọ́dọ̀ tí wọn àwọn lẹ́bí ṣe sacrificial child wọ́n tẹ̀lé lò wọ́n sáwọn lẹ́bí rúbọ no kí ló mẹ́ exec tádájọ́ bá dájọ́ dáadáa tí wọ́n mú déwájú ẹ̀pẹ́ nìyí o bandit ni o tó dájọ́ according to the law adájọ́ kan ò ní bẹ̀rù. Dájọ́ kan náà ní ó bẹ̀rù jù. Wọ́n ní bẹ́ẹ̀ bandit ọ̀pọ̀ ooo. So ẹni tó wá láti senatorial district tí ń jíyàn gbé ni kó padà sílé. Irọ́ ọmọ lọlé jí ó jókòó sí Abuja kan tó ṣe jókòó sí ma irọ́ kò sí ẹni tí ó yẹ ká protect. Mi gbà o. Adájọ́ they are professional. But àwọn eléyìí they are not professional. They are not. Ẹ máa gbọ́ they are elected. They are elected. Àdìbò yẹn adájọ́. Bẹ́ẹ̀ ni àdìbò yẹn wọ́n kàwé wọ́n gboyè dé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wọn ni báwọn náà ṣe ṣiṣẹ́ wa. So we have to protect them. Sẹ́ẹ̀rí àwọn. Do you know they are civil servants? Farabalẹ̀ náà. Yeah now. No mi dun ẹ ma sọ pé mo ká ká lọ lẹ́jọ́ láti lẹ́jọ́. Not elected. Ẹ bá mọ àwọn elected. Ẹ wọ́n yẹ civil ẹ má lo landers elected ẹ jẹ́ àkàsọ pé don elect ó jọ yé mi yín. It's not selected wọ́n lè select minister to wáyé dájọ́. No it's not selected. It's not even selected wọ́n lè wọ àwọn minister to wáyé dájọ́ now. Bàbá ẹ máa sọ ẹ máa wọlé ẹ máa sọ ibi tẹ́mi náà lọ yé mi sí ìjọba. Àwọn ẹni yìí àwọn rep senator kankan yìí tẹ́mọ̀ state house of assembly àárín wa làwọn ń gbé tẹ́lẹ̀ àdéhùn tá a ní ni pé àwọn ń lọ ọbẹ̀ yẹn o láti lọ protect yín láti lọ defend protect interest yín. àwa constituent wọn. àwa constituent wọn. bẹ́ẹ̀ni. ẹkún yín ni ó jẹ́ kún wa. bẹ́ẹ̀ni. ẹ̀rín yín ni ó jẹ́ ẹ̀rín wa. òun jẹ́gbà tí wọ́n débẹ̀ tán. ṣé ó jẹ́ kún wa jẹ́ kún wa. ẹkún wa mélòó ni wọ́n ti bá wa sun níbi táwa ò ti lẹ́nu torí pé gbogbo èèyàn kọ́ ni ó lọ bá ààrẹ la ṣe yàn wọ́n lọ káwọn lọ mọ bá wa bá ààrẹ. aṣojú wa náà jẹ́. gbogbo gbé tá à ń ké ṣe bí mo sọ pé ara wa náà ti lọ bàbá wa ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n àbúrò wa ni wọ́n ọmọ wa ni wọ́n tó ètò ọba kálukú níbi tó ti lọ sáwà fẹ́ wọn ó kú ni. gbogbo afẹ́ káwọn ti bí òkú. no àwọn náà mo sọ àwọn rẹ́pù kankan sáwà fẹ́ wọn ó kú afẹ́ kan kú. but kí ló dé táwọn fẹ́ ká kú ìgbà tá a rí kí wọ́n gbégbèsè à ní wọ́n kàn lójú ogun náà à ní kàn lọ kojú Boko Haram náà à ní kàn lọ kojú bandits now so what are the laws what are their struggles towards our yearning. òfin sọ pé tá a bá gbá kidnapper mú ìpè kan pa. That's the law now. Ti National Assembly ṣe. O ti àpẹẹrẹ àbá sì ni. Wọ́n ti ṣe àbá ní. Ẹgbọ́ wọ́n ti ṣe. Ẹmọ tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó láàánú ní gbogbo yẹn. Báwo lè ṣe wá sọ pé ká sí àwọn ìtẹ́lẹ̀ ẹ wọ́n protect àwọn kan mi ìgbà o. Mi ìgbà o. Láàánú
nígbà tí ẹ sọ pé you must change the order ṣé ẹ̀rí kò sùn ní ẹ̀rọ mi lójú ẹ̀rọ àgùn lára ẹ̀. you can become a legislator tomorrow wọn wà ní kọlọpàá sọ́dọ̀ yín. mi ò lè jọ ọlọ́pàá máa gbọ́ Fẹ́mi. ṣe ti gbọ́. ṣé the kind of system of government we operate in Nigeria is a representative system of government. bẹ́ẹ̀ni indirect democracy. And when you have representative from the world representative when you have people that represent you they are there to protect your interests. How many interests need to protect? Peter sọ nìyẹn. How many interests have they protected? àwa lè kórìíra àwọn ká sì dìbò yẹn wọn. ká wípé wọ́n ti sọ tẹ́lẹ̀ ẹ máa gbọ́ sà kákùn wọ́n ti sọ tẹ́lẹ̀ ní wípé orúkọ tí Erdogan mú wá. ẹ̀ka ọ̀rẹ́ sáyìn impeach president. Listen to me. ìyẹn làwa ń fẹ́ yes na. orúkọ tí UAE tẹ́lẹ̀ wọ̀n ní lọ́wọ́ àwọn sponsor. ẹ̀ka o tàbí káyìn impeach president o ẹ mọ̀ sọ ẹ̀yin lẹ́bìlẹ̀kùn múra yín lọ́wọ́. president ẹgbẹ́ Gumi. ẹgbẹ́ kí ló dé tí Mẹ́kà lé àbí kẹ́ Saudi Arabia. ẹ wádìí nǹkan fi lé Gumi. ṣé n gbọ́ the legislators can push the strings on the executive. That is why they are there. But they are not pulling the strings. àwọn ni representative aráàlú. Thank you. ó yẹ ká gbọ́jà àìgbọ́jà àpòlókú. ẹ máa gbọ́ ṣé ẹ jẹ́ House of Assembly. ibi tí mo lọ Wọ́n lọ ní àpòlókú lọ́rùn. ètò jẹ́ House of Assembly ta ni ṣé n gbọ́ tí mo sọ the moment they represent their pockets the moment they represent themselves àìrẹ́sì orí kankan látọ̀dọ̀ wọn. most of the bills that come pass aristocratic bills ni it is not the common masses bill. Ọ̀yọ́ State House of Assembly sọ wípé tí wọ́n bá dá màálù níta ipe ká prosecute irú ẹni bẹ́ẹ̀. tani ó ṣe sá ọwọ́ wọn ló wà ní. tí wọ́n ní ẹ̀dùn tí wọ́n ní láti ṣòfin tí yín ní láti lọ ṣe prosecution kí ló ti wò ṣe bẹ́ẹ̀. bọ́lá Fẹ́mi bọ́lá bá ṣe bẹ́ẹ̀ you come back and say governor ta yẹn yìí o àwọn wọn prosecute wọn àwọn ọlọ́pàá mú. no wọn láṣẹ lórí judiciary ni ó ṣiṣẹ́ ẹ máa gbọ́ judiciary wọn mú wọn náà. mélòó ló ti mú mi mọ I don't know ẹ máa gbọ́ olófin ti ṣòfin náà ṣe legislator ló ṣe olófin ti ṣòfin ipe tá a bá gbá ọ mú àásọ̀wọ́ náà di màlúù dé ẹ̀yin tẹ́ nígbà tẹ́ ti ń pọ́fì ti jáde ẹ̀yin tẹ́ wá wà nígbẹ̀nu pé tẹ́ bá gbá ọ mú ẹ̀yin ló yẹ kẹ́ ṣiṣẹ́ nígbà tẹ́ ẹ̀dẹ̀ ṣiṣẹ́ mọ́ sọ́sọ́. kì í sófin nìkan náà nìkan ṣe wọ́n ní wọ́n monitor ẹ̀ o. Oversight function. Jẹ́bi tó bá wọ́n sọ oversight function tán ni wọ́n lójú ọ̀nà what are they going to do. irọ́ ẹjẹ́ là irọ́ ẹ bẹ gbọ́ ẹjẹ́ là dáadáa o mo ti sòfin tẹ́ ní kí wọ́n ṣe tẹ́ rán mi iṣẹ́ mẹ́ta lẹ gbé fún mi mo dẹ̀ oversight function mo lọ káàkiri mo rí màlúù lọ́nà circular road bẹ́ẹ̀ yìí ṣe something ok o ẹ̀yin legislators o. ṣé màlúù wà circular ni. dáadáa. ṣé o sì kókó mẹ́rin. bí wọ́n ti fi mọ̀lú blọọkì títí nìyẹn. mi ti ẹ̀ fẹ́ sọ. life ni mi o life ni o kò ń ṣe fọ́ọ̀tì life ni o wọ́n wá ń tanná pé kí n dúró mọ̀lú rẹ̀ ti dúró the worst thing tẹ́lẹ̀ rí láyé yìí ní ká fi mọ̀lú blọọkì títí torí kò síbi tẹ́ lọ fortunately for me ìyànà kan wà before ibi tó ti ń dá mi dúró mo ti yàbọ̀ sí the other side yẹn wọ́n fi náà yẹn sọ pé kí n dúró why are you stopping me in the middle èmi gan kí mo gba bẹ̀yẹn fún tòun ọ̀dọ́ kò mí wọ́n lè rògbò ẹ̀ fẹ́ ra màlúù. èmi rò pé náà mo rò pé kí n sáré gba short cut yẹn torí òjò tó rọ̀ ṣé o mọ̀ pé ọ̀nà amúlòkó máa dí mo pé kí n fẹ́ kàn gba ibẹ̀ yẹn o in fact lẹ́yìn ìgbà tí mo dé àjíà àti wíwọ́n ṣe. màálù gan ni ó jẹ́ ká ẹ pè lájíà. eré bàbá sádọ̀ àwọn legislator wà ní. ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀. ní people's parliament ibi ṣé ń gbọ́ àwọn ìran lè fọkàn wọ́n lè fọwọ́ gbáyà pé tí wọ́n là wá ń ṣe. tí wọ́n là ń ṣe in this people's parliament. yes. ṣé ọ̀nà sáà nígbà tí olóòtú kówó wá fún wa gbà kẹ́ pé ká gba owó tán kó wá rè o ká mọ̀ fi sọ̀rọ̀ láti bó ẹ̀kọ́ ìrìn àti tani fẹ́mi ọkọ̀ owó ìrìn àti ẹ̀kọ́ ẹ̀ lè kọ́ a ṣèjì rẹ nìkan kan mo fò dé bí o. nítorí mo pọ̀. bàbá àwọn aka bíríìjì ń bàdàn.